Professor Andrew ọmọ Akinmoladun Ìfẹ́midayọ̀ ẹ̀kú ọdún lónìí ẹ̀sìn ikú àṣeyẹ. Professor àgbà Professor òun ni mo wá kí o ọmọ Akinmoladun o ẹ ti rọ́dún èyí kórí dákun má jẹ́ fẹ́ èyí ṣàṣe mọ́. Ojúlówó ọmọ Ìpẹ́tù Ìjẹ̀ṣà òun lẹ̀ ń wò yẹn. Ọmọ Ìjẹ̀ṣà òṣèré onílẹ̀ òbí. Ọmọ ẹlẹ́ni àtẹ̀ẹ̀ká ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀. Ẹ̀yin lọ́mọ olóbì kan wọ́wọ́ tí wọ́ olóbì kan wọ́wọ́ tí wọ́. Òbí èyí tó bá fẹ́ tẹ̀ ní àwọ̀ sápò ẹni tí ó fẹ́ tẹ̀ ní àwọ̀ sínú igbó ẹranko búburú àrùn mú jẹ. Mo ní Ìjẹ̀ṣà àlùhùn méjì jẹrun. Ìjẹ̀ṣà lé ọmọ olówó méjì mẹ́ta Ìjẹ̀ṣà òṣó màá lóní wọn. Kújẹ̀ṣà gbowó rẹ̀ lọ nílé bàbá tó bí ọlọ́mọ. Ọmọ wa o ọmọ òbòkun Ìfẹ́midayọ̀ o ẹ̀yin lọ́mọ ṣàyà níjẹ̀kú ọmọ alátakàn yanyanyan. Àkúkèjì sáàfin ọmú kan sí ṣàyà lọ́rùn nílé bàbá tó bí ọlọ́mọ gangan ni. Professor Andrew o àwọn ọmọ rẹ ló rán mi wá lóde ètò níta ni wá mọ̀ ṣàpọ́nlé rẹ. Michael àti Andrew ló mọ rírì rẹ. Wọ́n lẹ́ẹ̀kú ọdún bàbá wa àṣeyí ṣàmọ́dún o. Professor Andrew ẹ̀kú ọdún o. Ìfẹ́midayọ̀ ẹ̀kú ọdún. Ẹ ti ṣọdún èyí ẹ ó tún ṣe mí. Ọmọ Akinmoladun kú ọdún. Àṣeyí ṣàmọ́dún o. Ìjẹ̀ṣà rẹ̀ àrògùn yọ. Ọmọ Ìjẹ̀ṣà nìyẹn. Mo ní Ìjẹ̀ṣà rẹ̀ àrògùn yọ. Èsì ò gbọ́dọ̀ fọwọ́ bọ́ mo bòkun. Ìjẹ̀ṣà rẹ̀ àrògùn yọ. Ìjẹ̀ṣà rẹ̀ àrògùn yọ. Ìpẹ́tù nílé bàbá rẹ̀. Èsì ò gbọ́dọ̀ fọwọ́ bọ́ mo bòkun. Ẹ jẹun pé ẹ jẹun kì í ẹ jẹun sàákórí rẹ̀ owó. Professor Andrew o ọmọ Akinmoladun máa gbẹ́sẹ̀ lọ́kọ̀ọ̀kan ọkọ̀ Dr. Mrs. Bọ́láléhùn ni mò ń kì í lọ́wọ́lọ́wọ́. Owó bàbá Esther bàbá Joyce bàbá Mary àṣeyí ṣàmọ́dún ọdún ayọ̀ lẹ́sìn máa bá wọn ṣe. Bàbá Andrew bàbá Precious bàbá Michael àwọn ọmọ yín ní òjòjò ní sowó kó má lè nájà kòkòkò lárọ̀ ta lé. Wọ́n ní kòkòkò lára yóò máa lè lójoojúmọ́ ẹ̀ ní fàìsàn ló gbà láṣẹ Elédùmarè ọba. Professor Andrew o àwọn ọmọ rẹ Michael àti Andrew lálẹ́ máa ń ṣàpọ́nlé rẹ̀. Wọ́n ní bàbá wa ni àrídùnnú àwa ni. Wọ́n ń pe igi lẹ́yìn ọgbà wa ní bàbá wa o. Wọ́n wá sọ pé àwa ti ní bàbá rẹ̀ láyé. Bàbá wa ni dígí àwa ní òkè dàgbà kẹ́pẹ́ fún wa. Wọ́n ní àwa ti ní bàbá rẹ̀ láyé. Bàbá wa ni dígí àwa ní òkè dàgbà kẹ́pẹ́ fún wa. Ojúlówó ọmọ Ìpẹ́tù Ìjẹ̀ṣà ìlọ́wádìí ilé bàbá tó bí ọlọ́mọ. Professor Andrew o ọmọ Ìjẹ̀ṣà òṣèré onílẹ̀ òbí. Ọmọ wa ọmọ òbòkun Ìjẹ̀ṣà òṣèré ọmọ ẹlẹ́ni àtẹ̀ẹ̀ká nìyẹn ọmọ ẹlẹ́ni ẹlẹ́wẹ̀lẹ́. Ẹ̀yin gangan lọ́mọ olóbì ká jáṣowó ọmọ olóbì ká jáṣọrọ̀. Ọmọ olóbì ká jẹ́fọwọ́ra wúndíá lọ́mú. Ọmọ Ògèdèngbé agbógun gbòòrò nílé bàbá tó bí ọlọ́mọ gangan ni. Ìjẹ̀ṣà àlùhùn méjì jẹrun. Ìjẹ̀ṣà lẹ́ ọmọ olówó méjì mẹ́ta Ìjẹ̀ṣà òṣó màá lóní wọn. Ìjẹ̀ṣà gbowó rẹ̀ lọ. Ìjẹ̀ṣà mọ́dù ọmọ apànàdà ọmọ ẹlẹ́ni àtẹ́ẹ̀ká ọmọ ẹlẹ́ni ẹlẹ́wẹ̀lẹ́. Ìran Ìjẹ̀ṣà ní sí tòlótòló ẹrú bàbá yín ní sí pẹ́pẹ́yẹ. Mẹ́bíyàn lẹ́jẹ̀ nílé bàbá rẹ̀. Ìjẹ̀ṣà onídìí ìṣáná o Ìfẹ́midayọ̀ ìlẹ́lẹ́rú ọwọ́ ayín ti múná roko. Èmi mọ̀ bí wọ́n ti ń ká gbàjẹ̀ṣà títí fún ni lóbi tó gbó kákákákáká. Èmi mọ̀
mọ̀ bí wọ́n ti ń kọ́ ọmọ wa títí fúnni lóbi tó pọ̀ rẹpẹtẹ ìwò kéékèèké láṣọ bàbá yín lóde ìgbàjọ ọlọ́gọ̀dọ̀ tí ẹ̀mí láṣọ àwọn Ìjẹ̀ṣà ẹ̀yọ́ ọba tí yín lọ́jà dákùnrà wọ́n fún wálé márùn tó ṣẹ̀ṣẹ̀ kúnnú mọ́ níye àkàrà kan rúgudu ńlá mú sọ̀rọ̀ lókìtì ẹ̀fọn nílé bàbá rẹ̀ ẹ̀yin lọ́mọ olóbì kan wọ́wọ́ tí wọ́ olóbì kan wọ́wọ́ tí wọ́ èyí tó fẹ́ tẹ́ni àwọ̀ sápò ẹni èyí tí ò fẹ́ tẹ́ni àwọ̀ sínú gbọ́ ẹranko burúkú àsìrò òun mú jẹ ọmọ Akinmoladun o ọmọ ṣàyà níjẹ̀kú ọmọ látàkàn yanyanyan nílé bàbá tó bí ọlọ́mọ gangan ni àkúkèjì sáàfin ọmúkan sí ṣàyà lọ́rùn àkàrà kẹta sínú agbádá tiẹ̀ òkókó ṣàyà ọmọ ẹrú gbọ́dọ̀ jẹ ọmọ olórí ajá kan jà lẹ́nu fọ̀fin àlejò kó dé bọ́ ọlọ́jọ́ pamọ́rìn kẹyà bọ́ra rẹ̀ súlẹ̀ kẹ faragugi kọ́ ìfaragugi tán kẹjọ bèdè nílé bàbá tó bí ọlọ́mọ gangan ni ọmọ Ìjẹ̀ṣà òṣèré o nílẹ̀ òbí ọ̀pọ̀ ọdún lónìí ọ̀sìnkú àṣeyẹ orí òní jẹ́ ẹ̀fẹ̀ yìí ṣàṣemọ lágbára Ọlọ́run ọba àdùnníwálé mi jẹ́ o èmi lọ́mọ olówó fún jàmákìtì olúmákìtì kìtì àbájá.